dì mọ́ Ọlọ́run ọba pẹ̀lú pé ká ṣàdúrà, ká bẹ Ọlọ́run ọba lọ́sàn-án lóru ọba, ká dìde lóru, ká máa yẹ náfìlà tá a mọ̀ ní tàràwì, ká rántí Ọlọ́run ọba, ká tún ṣe tàájùdù níbẹ̀, ká rántí Ọlọ́run ọba, ká fọ ọkàn wa mọ́. Ìyá ẹ rí ọmọ yín lórí ìtẹ̀lé t'Ọlọ́run ọba, ẹ sì wá wọn ní ṣọ́ra nípa mímọ́ sí ẹ̀ṣẹ̀, ẹ wá wọn ní ṣọ́ra nípa mímọ́ da ìlú. Ẹ jẹ́ káwọn èèyàn ṣiṣẹ́ pẹ̀lú àánú yín, ẹ jẹ́ káwọn máa gbé àwọn èèyàn kúrò lára yín pẹ̀lú òjòrò, ẹ má gbé àwọn èèyàn kúrò lára yín. Nàìjíríà wọn náà bá kó láti tóbi ẹ̀ kó bá wa dá pẹ̀lẹ́kùtù àlàáfíà. Ìwà Nàìjíríà tí ọlọ́ọ̀bà tó lè mú ọ̀la ìpín. ومن يضلل فلا تجد له أما بعد إن الحمد لله الذي أنعم على عباده بالكتاب مخصوص بعقيدة إفراده أشهد ذلك وأشهد أن محمدا عبده ورسوله صلوات رحمة الله أنكم مستقبلون شهر رمضان علينا أيها المسلمين أن نستجيب به من التوبة والإنابة والتهجد والتراويح نحب الله ربنا وربكم الله. عباد الله، شهر عظيم، شهر يحتفل فيه والإلهام، فنحن مسلمون لا بد أن ننتهز